wọ́n ní what of second wife tí ọkọ ò kì í sùn sí ọ̀dọ̀ rẹ̀ ju ẹ̀kan lọ láti ọjọ́ tó ti fẹ́. Ìyẹn ò kì í ṣèyàwó nìyẹn. That one no be wife. Comment yẹn mo rí lórí page Madam Adeza. Ìyàwó tọkọ jẹ́ pé látijọ́ tọkọ ti fẹ́ ẹ̀kan lọkọ sùn sọ́dọ̀ ẹ̀ rí. Ìyẹn ìṣèyàwó. Tó bá jẹ́ pọ́n ti fẹ́ ń tòótọ́ tán ti bóyá muslim ní tán ti so igi fún tàbí bóyá kò ń ṣe muslim tán ti san dáórí ẹ̀ tọkọ ò kì í sùn sọ́dọ̀ ẹ̀ tí ò dẹ̀ ń ṣe pọ́kọ travel tọ́jọ́ ń gbénú ìlú kan pẹ̀lú àwọn orogún bẹ̀ ilé ibi tó ń gbé ọkọ yìí sùn bẹ̀ yìí kàn máa wá kí iye ẹlẹ́bẹ̀ wo that one is a tenant gbígbé èèyàn bá gba tenant ilé ni ẹ̀sùn ìpè téèyàn bá nílé nísìnyí téèyàn bá gba tenant ibẹ̀ kì í ṣe gbogbo ìgbà landlord wọ́n máa yọjú wò ní ojoojúmọ́. That one no be wife. Ìyàwó tán sùn tì tó bá jẹ́ ẹ̀mejì lọ́sẹ̀ àbẹ́ ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àbọ́sọ̀ọ̀sẹ̀ ló sọ pé òun ò mọ pín oorun fún yín tó rí rárá my dear sister gbé báàgì ẹ mọ́ relé yín. Ìyàwó tá a bá ti sùn tì mọ́ tí ṣíṣe pọ́n ní reason tán fi sùn tì ìyẹn ò ń ṣèyàwó ń tán pè níyàwó náà nìyẹn ẹni téyàn ò sùn tì. Ẹni tí wọn ò fẹ́ gan tán ń ṣe rádaràda wọ́n ń sùn tira wọn mọ́jú náà tó ṣe pé ríra náà tán ń ṣe à ń bọ̀sibọ̀sí ìwọ tán ti fẹ́ tán ti gbẹ́ńbá ó mọ̀ gbẹ́ńbá ti fẹ́ ó ti bà lè lé ó ti gbẹ́ńbá gòlé ọ lórí ọ lè lọ́kọ míì nígbà tó remain ní under rẹ̀ that you have dowry on your head. Ìwọ tó wá fi ọ ní ìsìn tí ó sùn tí ọ̀hún kì bá àfi ọ ṣèyàwó ẹlẹ́ẹ̀kẹjọ ó lágbára láti fi ọ lójú ọ fi ọ àbọ̀rọ̀ mi ò yí ọ sọ tó bá ti wá mọ̀ pé bóyá yàlé ti yíwà padà tó ti wò pé òun ò ní ìdí ẹ mọ́ yóò mú ọ̀rọ̀ ọdún tó ti re tọrọ ẹ pé tó bá bẹ́ẹ̀ ni pé ọmọ yín o n ò fẹ́ mọ́ o tàbí tó bá mọ̀ pé o lè lọ bá àwọn èèyàn rẹ̀ pé ọmọ tó ṣe fọ́kọ rẹ̀ kò wá dùn ẹ mọ́ tí wọ́n bọ̀ pè lọ́wọ́ bọ̀ pè náà tó bá tún jẹ́ the same thing ni ọkùnrin wọn ilé announce páwọn ọ̀fọ̀ bẹ́ẹ̀ mọ́ reverse discard ni most wọn máa ń lò reverse discard yẹn mí pé ó ti discard ẹnu ọkàn ẹ̀bẹ̀ kò ní sọ fún ẹ á wá mọ̀mọ́ frustrate ẹ á abandon ẹ kò ní rí tiẹ̀ rò mọ́ títí tó fi lọ fún rẹ n tá ń pè reverse narcissist náà sábà máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀nà máa ń lo reverse discard method láti fi discard obìnrin wọn ò ní sọ fún ẹ pé àwọn ò fẹ́ mọ́ bẹ́ẹ̀ they will abandon you they will frustrate you gaslight you to the stage tó yẹ pé fúnra ẹ lóòlò ò ṣe mọ́. So right tó need láti fight fún ní tó lè fight fún náà nu o lè fight fún anything bí ìyáálé ṣe lè ṣe most yan ìyáálé máa ń rò pé báyà ti fẹ́ yàwó láwọn ní fi hàn mọ́ as a matter of fact torí kí ìyáálé lè gbórí dúró kó lè ṣe dáadáa ńgbà míì gan kó lè mọ yí ọkọ lọkọ ṣe mọ́ ń fẹ́ yàwó ńgbà míì so that tó bá ti fẹ́ yàwó orí ìyáálé yẹn á straight padà tó bá ti ṣe pé kinní most time wọn ìpadà àrítan ìyàwó kékeré ń rò mọ́ bóyá ìyáálé ẹ̀ ti yíwà padà whichever way pé kó o bí léèrè kí lè tẹ̀ wọ́dọ̀ mi ṣé mo sẹ́yìn ni tí ó bá ti rí nǹkan wí gbogbo tó bá jẹ́ pọ́n fi ọ ní o àwọn tí wọ́n ṣe pé kinní tó ọmọ rí lọ́dọ̀ wọn ọ̀rẹ́ ìbọn pé wọn wàá dùn ẹ mọ́ bó bá ti rí pé ò sí rìsọ́ọ̀tì fábàgì ẹ mọ́ rẹ lẹ́yìn ìyún ọ̀fi ọmọ nù kò fi ọnu ọkùnrin mi ń fẹ́ yàwó mẹ́ta tó sì jẹ́ pé even tí ò bá lọ lé each of them gan wọ́n mọ reason tí ò fi wá àbọ̀rọ̀ mi ò yí ọ à ń bọ̀sibọ̀sí ìwọ tó yẹ pé méjì péré náà ní tó bá mọ̀ pọ̀sẹ̀ kan lòun ó lò lọ́dọ̀ rẹ yóò rè lọ́sẹ̀ kan àbí méjì lọ́dọ̀ ìyálé ó ti mọ fọ́múlà tí fi ń pín ilé yín wíwá ẹni tí ó bá sí ń lé tẹ́ẹ̀jọ gbèlú bóyá òun gbé Ìbàdàn àtìyálé ìwọ ń gbé bí Èkó ó sì mọ̀ pé yọ ọmọ wádùn ẹ náà ni ẹni tí bá ń gbé bí tọkọ ń gbé náà ni ọmọ ọrọ̀kọ yẹn jù bẹ́ẹ̀ jọ ń gbénú ìlú kan kò sì wádọ̀ rẹ wá sùn ìyẹn ò fi ọmọ nù tó bá yẹ pé kò léyàn míì is a different thing bóyá ìyálé ti yíwà padà tí ó sì mọ̀ pé ìyíwà padà náà kì í sábà wọ́ọ̀kì bá ń ta ara but at least you must be able to know what is wrong so that you be able to know your fate in that house wàá lè mọ fate ẹ̀ ń bẹ bóyá ibi tó sì fẹ́ dúró sí ni àbí ibi tó o tó yẹ pé ọ lè mọ lọ àbọ̀rọ̀ mi ò yí ọ àti pé wọ́n fún yàn lówó gan pé kínní èèyàn ń yọ ayọ̀ náà lèèyàn yọ̀ débẹ̀
tó bá ní bùkátà tó fẹ́ gbọ́ fún àwọn ọmọ rẹ̀ tán ti dàgbà, tó ní tó fẹ́ gbọ́ fọ́mọ tiẹ̀, tàwọn ọmọ àgbà yẹn náà ló máa kọ́kọ́ come as priority. So ò lè rí right kò fún mi lówó, ò lè rí yẹn fight much because àwọn ọmọ ìyálé ti dàgbà, tàwọn ọmọ ìyálé náà ló máa ṣe. The only right tó lè rí fight òun náà ní right pé kò wá sùn tiẹ̀ mọ́. My dear sister, tí ó bá ti wálé ẹ mọ́ relé yín, tó bá ti ṣe gbogbo akitiyan tó yóò ṣe, tó ti sọ fáwọn èèyàn wọn igbe ọ̀rí hàn o, wọn wá dọ̀rẹ́ ìgbà kan àwo kan, tó wá ṣe pé kínní, torí wọ́n bá jókòó bẹ́ẹ̀ ọkàn máa wọ menopause ní ìmọ̀ bọ́yọ̀ ti bímọ, bọ́yọ̀ ọmọdé sì ní ọ́, mọ́rẹ̀ ṣe tìná o. Tó wá ti ṣe pé kínní, bóyá ìyàlé ti yíwà padà, wọn pẹ́ ìyàlé wọn ti yíwà padà, wọn kọ̀ mọ́ padà abẹ́ ọdọ́dọ̀ wọn tí wọn ò ní wá ọ wá mọ́. So bó ti jẹ́ nù. Àbí ìyàwó tán sùn tì, bó ló ṣe fẹ́ lóyún? Bó ni ó ṣe lóyún? Àbí ṣé yóò bá lóyún ẹ̀mí mímọ́ nù bá ní ìsìn? Bóyá oyún ẹ̀mí mímọ́ tún wà, kò sóyún ẹ̀mí mímọ́ mọ́ lẹ́yìn àgbàtà ayé Jésù. My dear sister, tó bá jọmọdé ni ọ́ tó sì bímọ tẹ́lẹ̀, fẹ́ pé first marriage ẹ náà nìyẹn, tó dẹ̀ tí bí ọmọ kankan, tàbí bóyá ọmọ kan ló sì bí, tàbí kò ti bí ọmọ tó fẹ́ bí gan náà gan tí wọ́n mọ̀ àwa mọ́ ìyẹn ọ̀dà tó mọ̀ ń tọ́ bá ṣe, and má jẹ́ kí yẹn lọ fa temptation tó mọ̀ wá ṣe rádaràda o. Gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kó o gbé, ọba sì ti rí i pé kínní máa lọ lé yín tó try to look for how to ask questions and fight for your right. And if it's not working, just make sure that that one will not now make you to go and be doing bad thing. All right, bye-bye.